Mo kí gbogbo wa kú ọjọ́ ìsinmi. Ọjọ́ àìkú ni lọ́dọ̀ tiwa. Ire wa ò ní kú, àwa gan ò ní kú, aya wa ò ní kú, ọkọ wa ò ní kú, ọmọ wa ò ní kú. Láṣẹ Olódùmarè ọba, àgbélé ayé, àráyé ṣe, ẹ̀mí wa gùn, kò ní gùngùn yà. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní àsìkò yìí, ẹ̀yin tẹ́ tún wò ó nígbà tá a bá jùlẹ̀. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di, láṣẹ Olódùmarè ọba. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin star givers wa, gbogbo ẹ̀yin sharers, gbogbo ẹ̀yin kí tún ni, gbogbo ẹ̀yin watchers, gbogbo ẹ̀yin commenters, gbogbo ẹ̀yin comment readers pàápàá. Àwọn CRA comment readers association. Mo kí gbogbo wa láì yọ ẹnìkan sílẹ̀. Ọpẹ́ ni f'Olódùmarè ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, ọba tí ó ní kí èmi àti yín ká sì mọ wà ká wà láàrin àwọn tí ń ṣẹ̀mí títí di ọjọ́ òní. Olódùmarè náà la kó gbogbo ọpẹ́ wá fún, tá a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, tá a sọ pé ó ṣeun, tá a ló ṣe gan-an, ó ṣe é gidi gan-an, ó mọ̀ ṣe é rẹpẹtẹ. Olódùmarè wa ọmọ ṣe é rẹpẹtẹ, àló ṣe é gidi gan, ọmọ ṣe é rẹpẹtẹ. Olódùmarè wa ọmọ ṣe é gidi gan. Nítorí pé òun ló dá wa sí, bó bá yọ fíùsì tá a fi ń mí kúrò, ta ló lágbára láti dá a padà? Olódùmarè náà la fi ọpẹ́, fi yìn, fi gbogbo ọlá la dá a padà fún, torí pé òun ló ní, he deserves it. Òun náà la dẹ̀ ń fún ní gbogbo ìgbà. Pàápàá lórí ìmọ̀ Yorùbá mi lè sọ tàwọn míì o, àwọn míì lè lọ́lọ́run míì, ṣùgbọ́n láńtà wa o, àwọn ò lọ́lọ́run míì. Ọlọ́run kan tá a ní náà ní Olódùmarè ọba mi òkè tí gbogbo ayé ń sátọ̀. Òun náà làwa ní Ọlọ́run tó wá jẹ́ pé àwọn òjíṣẹ́ tó jẹ́ àwọn òjíṣẹ́ tó rán sí wa nígbà ayé ìwáṣẹ̀, àwọn náà làwa mọ wá ń bẹ̀, tá a mọ ń pè, tá a mọ ń forúkọ wọn, tá a mọ ń rán wọn ṣẹ́, àwọn bí Ògún, àwọn bí Ṣàngó, àwọn bí Èṣù bàbá wọn. Ẹ kú sinmi jàre. Mo kàn wá kí n sáré fún wa ní iṣẹ́ yìí. Gbogbo ẹni tó bá lórí ọ̀fẹ́ ká fi ọ̀la ṣe, bó dẹ̀ jóni náà nìwọ lágbára ẹ̀, ìwọ náà sáré ṣe, kò ṣe kíákíá. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni wípé lọ wá àlùbọ́sà funfun. Ẹ rí i pé nígbà tí máa kọ́ kí ni mo kọ, mo ní àsèjẹ ìgbàlódé. Nígbà tí ìmọ̀ Yorùbá gbé ndómì jáde, àwọn èèyàn ní èwo tún rèé o, àwọn babaláwo ìgbàlódé, àwọn oníṣègùn ìgbàlódé, ṣùgbọ́n àwọn tí ń pariwo àwọn ni wọ́n jẹ́ jù o. Wọ́n ti sọ́dọ̀ oúnjẹ every week ní ìsinyìí, wọn lè má jẹ ẹlòmíì everyday ní jà sí jẹ́ ndómì o. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. Pathfinder náà ni wá, Pathfinder ni wá. Tó bá ṣe pé ìgbà àkọ́kọ́ tí wọ́n ń pàdé wa rèé, orí ìkànnì tá a wà yìí ló ń jẹ́ ìmọ̀ Yorùbá, pẹ̀lú èmi olójú kọ̀ọ̀kan bí aago ṣọ́ọ̀ṣì tẹ̀ ń wò yìí, ìyá ìmọ̀ Yorùbá, ayaba èyí ó wà wí. Èmi náà ni, kò sí any other ìyá ìmọ̀ Yorùbá is a counterfeit. Bẹ́ẹ̀ ni, mo ní nǹkan àkọ́kọ́ tí màá ní kó ṣe lónìí, òun náà ni pé wá àlùbọ́sà funfun. Ẹ ti rí, funfun ni, plain white ni. Àlùbọ́sà funfun yìí ni wàá kọ́kọ́ wá. Bó bá ti mú, gún mọ́ ọṣẹ kó kúnná dáadáa. Kò ní dandan kó o ló ńlá bíi tèmi yìí o, kò ní dandan kó o ló ńlá bíi tèmi. Ẹ ti mọ̀ pé lórí ìmọ̀ Yorùbá, nọ́mbà tí ẹ lè pè wá sí, bóyá ẹ̀yin fẹ́ yẹ ara yín wò, ẹ fẹ́ mọ nǹkan nípa ara yín, tàbí ẹ ti ẹ̀ fẹ́ rà nínú àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan. Ìmọ̀ Yorùbá kì í ṣe pé àwúre, oṣólẹ̀, àánú, ẹ̀yọ́nú nìkan o. Ó wà fún ìwòsàn ara pẹ̀lú ewé àti egbò. A dẹ̀ máa ṣe nígbà tá a bá béèrè àwọn ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀. Àwọ̀ òkan kì í fún yàn. Ìgbà míì gan máa rí fáyàn lọ sí lab pé lọ ṣe test. Tó bá ti mọ nǹkan tó ń ṣe ẹ́, we know what we are treating. We don't give blind treatment on ìmọ̀ Yorùbá. So bó ṣe jẹ́ nìyẹn. Nọ́mbà tí ẹ lè fi kàn sí wa 09024440432 09024440432. Òun náà ni nọ́mbà tí ẹ lè fi kàn sí wa tí ẹ bá nídìí nǹkan kan láti ọ̀dọ̀ wa. Mo ní tí ẹ bá ti mú àlùbọ́sà funfun yìí, ẹ gún mọ́ ọṣẹ. Ẹ bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ yẹn wẹ̀. Ṣé rí gbogbo jàǹkáwọ̀,
gbogbo òdìwọ́ o, gbogbo òdènà o, gbogbo nǹkan tó lè máa dá yín dúró o, gbogbo nǹkan tí ò ní jẹ́ kí ire wọlé o, ẹ máa fi wẹ̀ láràárọ̀, ọ̀nà á ṣí, ire á dé. Lẹ́yìn yẹn ẹ má wàá gbàgbé wípé èyí tí mo mú wá ṣìkejì bọ́ ọ, ẹ dákun mo fẹ́ tó disturb mi ni. Ẹ má bínú sí mi jàre. So lẹ́yìn yẹn ẹ ti ní ọṣẹ, ẹ má fi yẹn wẹ̀ láràárọ̀. Ọ̀sẹ̀ tuntun yìí ire ló máa já sí fún wa láṣẹ Olódùmarè ọba. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́mọ́ Yorùbá, ẹ má gbàgbé láti like, ẹ má gbàgbé láti share at least sí ọ̀nà 5. Ẹ ti mọ̀ pé share òun náà ni ẹ̀jẹ̀ tẹ́ máa san fún iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe lórí ìmọ̀ Yorùbá. Ẹ share ó kéré tán sí ọ̀nà 5. Ẹ jẹ́ kí àwọn ẹlòmíì náà jàǹfààní ẹ má jẹ́ kó mọ nílé nìkan, ẹ pín síta, ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ náà kí wọ́n rí i pé tó Ọlọ́run ìmọ̀ Yorùbá ó ń ṣe bẹ́ẹ̀. O ẹlẹ́ẹ̀kejì rèé, kí lẹ nídìí fún yẹn? àṣejẹ ìgbàlódé yẹn gangan nìyí. Wọ́n ní irú ọṣẹ wo, kò bá jọṣẹ Ghana, kò bá jọṣẹ dúdú, kò bá jọṣẹ Lux, kò bá jẹ Premier, ẹni ọṣẹ òun ni kẹ́ ẹ fi ṣe. Àbúrò ẹ máa sọ pé kinní kan ẹ̀tàn la bá ń bẹ̀. Ṣé rí ń tẹ́ ẹ nílò fún àṣejẹ ìgbàlódé tòní? Òun náà rè kíre kíre búgan búrẹ́dì. Lẹ́yìn ẹ̀yin máa ṣe ni pé bread àbí búrẹ́dì làwa ń pè. Tábà pè lédè búrẹ́dì, ara èdè àyálò ní búrẹ́dì, àwọn kan máa pè ní búgan. O èyí tí o bá lè jẹ tán òun náà ló nílò fún iṣẹ́ yìí. Búrẹ́dì tó mọ̀ pé tí mo bá ti jẹ mi ò ní jẹ kù, máa jẹ tán, òun ló nílò fún iṣẹ́ yìí. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni kíre sardine Titus orí Ọlọ́run. Mo rántí láyé ìgbà kan táwọn jẹ kínní, bàbá mọ́mì mi ní máa kó wa ọ̀pọ̀ bí ṣùgbọ́n ní ìsìn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì wà láyé àtúnwò orí Titus báyìí, ọ̀pọ̀ ní fọ́lọ́run. Orí nítorí nílò ṣìkejì rèé. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni ewé tá à ń pè ní ewé origin. Dìmé níṣẹ́ inú ẹ̀rẹ́ o. Ewé origin wọn lóyìnbó nìkan ní jẹ sàláàdì wa, láì gbogbo alájọ jẹ sàláàdì lásìjẹ láàárọ̀ yìí. Ewé origin ni tó bá ti mú ewé origin wà wá ra ọtí. Kò bá jẹ́ kéńkélé lóní, torí pé lè ní èmi rí ni mo ṣe gbé wá o. Ọtí báyìí ó wà lára nǹkan tó nílò. Báwo ló ṣe máa ṣe? Ẹ máa bá mi ká lọ bóyá ẹ máa bọ̀ lẹ́yìn ọ̀gá wa. Ṣé ẹ ti rí inú abọ́ bẹ́ẹ̀ yẹn? Inú abọ́ lẹ̀ ń wò yẹn. Inú abọ́ lẹ̀ ń wò yẹn o. Báwo lẹ ṣe fẹ́ ṣe? Ẹ máa kọ́kọ́ mú ewé origin. Òòjọ́ ni o, òòjọ́ ni ewé yẹn. Ewé origin ẹ máa tọ́ bí ìgbà tẹ́ ń tọ́ ẹ̀fọ́. Ṣé ẹ ti rí? Ẹ máa tọ́ bí ìgbà tẹ́ ń tọ́ ẹ̀fọ́. Àṣejẹ ìgbàlódé ni. Ọ̀pọ̀lọpọ̀ la máa tún ní wọ́n tún gbé dé o. Ẹ bá ṣe ń gbé dé náà nìyẹn. Tí bá gbé tànà dé ẹ gbà á, ẹ dẹ̀ jẹ́ ẹ dẹ̀ bá bẹ́ẹ̀. Ẹ tún jẹ eléyìí náà kẹ́ tún rí i pé rere ni Olúwa. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ìpátá lẹ́yìn tó bá ti ṣíà tó jẹ́ tí orí nǹkan o gbọ́dọ̀ san táìtì. Ìdá 10 àtọrẹ 3 lọ́kan, irọ́ ilé ìṣe 3 lọ́kan tí àwa lórí ìmọ̀ Yorùbá ni o. Ìdá 10 àtọrẹ eléyìí tá à ń sọ yìí lórí tìmọ̀ Yorùbá. Mo mọ̀ pé tí ń gbọ́ orin yẹn ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́. Bóyá 3 lọ́kan ti yẹ ni. Àbólúwa ṣòwò pọ̀ kì í pàdánù láéláé. Orin so ẹ máa tọ́ ewé yẹn bí ẹni tọ́ ewédú. Ewé origin òòjọ́ òun lẹ̀ ń rí lọ́wọ́ mi yìí. Ewé origin òòjọ́ ẹ bá ti fi sí ẹ gé. Ẹ máa wá gé ewé yẹn, ẹ máa gé tó bá yà ṣe mọ̀. Ẹ máa gé bí ìgbà tẹ́ gé ẹ̀fọ́ wẹ́wẹ́wẹ́. Mo sọ mo ní sàláàdì ni. Àbí ebi ewé tútù náà lòyìnbó máa ń jẹ tí wọ́n ń pè ní sàláàdì. Àwa náà ni. Ó rèé ẹ mú kẹ́ ẹ gé wẹ́wẹ́wẹ́, kò níye.
kò níye kò sì sí ìgbà tí ẹ lè jẹ, ṣùgbọ́n èmi máa ń sọ fún àwọn èèyàn pé tẹ́ bá fẹ́ ṣe àsèjẹ, tẹ́ ẹ fẹ́ jẹ àsèjẹ ó dáa láàárọ̀, ẹ fi ṣe oúnjẹ àárọ̀. Ó rèé, ìwọ tó bá lè lò jù bẹ́ẹ̀ lọ lò jù bẹ́ẹ̀ lọ. Ewé yẹn ni mò ń gé tẹ̀ ń wò yìí, ewé oríjìn, ó máa gé bí ẹni tó gé sàláàdì ni, àbí bá a ṣe ń gé úgú jàre, tá a ṣe ń gé wédú, tá a ṣe ń gé kinní kan, sàláàdì èso oúnjẹ ìlú wa, ṣùgbọ́n sàláàdì tí a rè kò wá ń ṣe sàláàdì lásán. Bó bá ti wá mú èyí tó ti gé yẹn, mú búrẹ́dì ẹ, ìwọ tó bá lè jẹ, tó mọ̀ pé o lè jẹ ní 1000 tán, òun náà ni ó lò. Tó bá ti mú búrẹ́dì ẹ, gé sí méjì, là á sí méjì báyìí, ọmọ pínre láàrin nìkan ò gbọ́dọ̀ jù kan. Wọ́n ní bí kan bá jù kan nílé ọlọ́fà mọ́jọ̀, ogun ní dá sílé bàbá wọn. Eléyìí kò sógun ń bẹ̀, ṣáàjì ó dọ́gba, pín sí méjì. Bó bá ti pín sí méjì báyìí, ó ti rí báyìí. Wá mú salad leaf ẹ, ewé oríjì tó gé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́, mú kó dà sí. Ó rí báyìí. Ṣé ìgbàlódé wá kọ́? Àbí ṣé ńgbà tí Ọ̀rúnmìlà wà láyé ṣé wọ́n ń jẹ búrẹ́dì ni? Ṣé ńgbà tí Ọ̀rúnmìlà wà láyé ṣé táítọ́ọ̀sì wà ni? Èèyàn mi kan á ní ṣẹ́rí tó bá tiẹ̀ ti jáse jẹ, yóò tiẹ̀ ṣiṣẹ́ kò tiẹ̀ ṣiṣẹ́, inú òun ó ṣáàkùn. Bàbá àmọ́ Yorùbá náà mọ́ sọ bẹ́ẹ̀. A ní òun á ṣáàyò, so ó kúrò ní pé waste, àbí inú ti kún. Wàá wá já, kò bá jẹ́ géṣà ni wọ́n fẹ́ lò, kò bá jẹ́ géṣà, kò bá jẹ́ táítọ́ọ̀sì, kò bá jẹ́ sandini, ṣáà ti lò ó. Ní tó wà nú agolo, wọ́n lẹ́lẹ́hà tó ṣí géṣà, awo ló ráwo. Ẹ̀wà wá bá ń ṣe kọ̀kọ̀ mọ̀ sí. Òkè á ti gbàgbé pé ẹ lè súnmọ́ táwọn wí. Ó rèé, tí a ti rí, mo ti ṣí. Ó rèé o, báwo lẹ fẹ́ ṣe? Ẹ máa wá dà sórí búrẹ́dì yín, tí a ti rí, ẹ máa ṣí sórí ewé yẹn, ẹ wá dà dé, ó tán sandwich. Ló bá di jíjẹ, bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ sí ní jẹ nìyẹn. Ó rèé, ẹ ti rí, ewé oríjì la kó sí. A mú sandine tàbí titus àbí èyí tí wọ́n bá ti rí tó ṣàjẹ́, yóò ṣáà ti mọrú àwọn kan báyìí nínú agolo, mú kó ṣí sí, kó dà sínú ara wọn, kó lẹ̀ pọ̀ báyìí. Kó wá ṣàdúrà sí. Kó rọ̀ mí lọ́rùn ọ̀sẹ̀ tuntun yìí, kí n rí owó ńláńlá, kájé ńlá lọ wọlé wa. Ire gbogbo kó wọlé wa nínú ọ̀sẹ̀ tá a wọ̀ lónìí yìí, kó rọ̀ wá lọ́rùn ju tàtẹ̀yìnwá lọ. Gbogbo ohun tá a fẹ́ ṣe kó ṣeé ṣe, gbogbo èyí tá a ti ṣe kó má bàjẹ́, àṣekún oore ó yá kó wọlé fún wa. Wàá wá gbàdúrà yẹn dáadáa, wàá gbàdúrà dáadáa. Bó bá ti gbàdúrà, tó bá ti jẹ́ tán, wàá wá mu ọtí. Èmi ò ní ó mu ìgò kan tán o, èmi ò ní ó mu, bó bá sì lè parí ìgò kan mú, ìwọ ló nínú ẹ̀. Ṣùgbọ́n it's not advisable. Tó bá ṣe pé kéńkélé yẹn ni ìwọ bá mọ̀ pé o lè mú lé, tó bá ti ṣe tán mú lé. Tó bá ti mú, àdúrà wa gbà láṣẹ Ọlọ́run. Ọ̀sẹ̀ tuntun yẹn á rọ̀ wá lọ́rùn. Ire adé, kó má wàá gbàgbé láti máa wẹ ọṣẹ, èyí tó fi àlùbọ́sà gun funfun tó fi ṣe, wà wá máa wẹ̀ lóòrèkóòrè. Ọ̀sẹ̀ yẹn á rọ̀ ẹ́ lọ́rùn, ire gbogbo á wọlé láṣẹ Olódùmarè ọba. Òun náà ni ẹ ti rí yẹn jàre, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìmọ̀ Yorùbá àti ìyá ìmọ̀. Àdúrà wa gbà, inú wa dùn, ayọ̀ wa kún. Ẹ rí pé àsèjẹ ìgbàlódé ni. Búrẹ́dì la fi yanjú ẹ̀, bó dẹ̀ ṣe máa rí nìyẹn láṣẹ Olódùmarè ọba. Gbogbo èèyàn tó bá ṣe, tó ṣíà, tó ṣiṣẹ́ yìí, tíwọ náà jẹ́, tó fi gbàgbọ́ ẹ̀ lé, á jẹ́ fún ẹ gbèje gbẹ̀jọ láṣẹ Olódùmarè ọba. Ẹ má gbàgbé, àlùkáwà ní ẹrù Ọlọ́run. Don't forget to pay your tithe. Yes, because I'm sure of it. Don't forget to pay your tithe. Ẹ ti mọ̀ pé ìmọ̀ Yorùbá ní tí ò bá jọra wọn, a kì í gbé jáde o. Bẹ́ẹ̀ ni, èyí tá a bá dẹ̀ ti gbé jáde, ẹ mọ̀ pé a ti select, a ti sieve, a ti rí wípé ṣọ́ọ̀ṣì eléyìí ó dáa, iṣẹ́ eléyìí ó yanrantí, òun náà ni a ṣe gbé jáde. Tó, ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ jàre. Bàbá.
tá ẹ jẹ́ kí n máa fèé ṣe lọ. Ẹ má gbàgbé ìmọ̀ Yorùbá ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ní spiritually, ẹ fẹ́ spiritual stuff, ẹ fẹ́ gbogbo nǹkan tó jẹ́ ẹ kàn sí wa nímọ̀ Yorùbá 09024444032. WhatsApp is purely for business yo. Ẹ ẹ má kẹjọ wá sí WhatsApp, Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ ṣeun jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ jẹ́ máa fèé ṣe lọ and bye for now.